ẹ jẹ́ kí kálukú wa kìlọ̀ fáwọn ọmọ wa àfẹ́ rí ìhónú kankan Ṣakí o. ọ̀rọ̀ rí o láti ọ̀dọ̀ kábíyèsí ọba aláìlúwà ọba Dr. Sofia Khalid Ọlábísí Oyèníyì Àyìnlá Àdó Ọ̀pẹ̀rẹ̀ ti ìlú Ṣakí tí kábíyèsí sì ti ké sí ìkéré ti kèrè ọmọ bíbí ìlú Ṣakí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn olùgbé ìlú ìṣẹ̀ǹbáyé náà láti má ṣe kópa nínú ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024. ọ̀rọ̀ yìí ni kábíyèsí sọ ní ààfin wọn láti fi ṣe ìkìlọ̀ pàtàkì fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ kí wọ́n fi ewé ọ̀mọ́ mọ́ àwọn ọmọ wọn létí pàápàá jùlọ kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí. wọ́n ní àwọn ò gbọ́dọ̀ gbọ́rùn nǹkan tó ń jẹ́ ìfẹ̀hónúhàn nínú ìlú Ṣakí bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe lọ rèé ní ààfin ọba Dr. Khalid Ọlábísí Oyèníyì Ọ̀kẹ̀rẹ̀ títí ìlú Ṣakí. ẹ rí i pé ẹ̀yin tẹ́ bá máa ń lo fóònù tá à ń gbé káàkiri àwọn kan láwọn fẹ́ fi nú ìhónú hàn ẹ jẹ́ kí kálukú wa kìlọ̀ fáwọn ọmọ wa àfẹ́ rí ìhónú kankan Ṣakí o. wọ́n fẹ́ jalè ní olè ni wọ́n fẹ́ jà ẹ mọ̀ pé nígbà tí wọ́n ṣèkan ní ọdún kan lọ́hùn àwọn ò jẹ́ kó ṣẹlẹ̀ ní Ṣakí eléyìí náà ò ní ṣẹlẹ̀ ní Ṣakí ibikíbi táwọn ọmọ wa bá wà kọ́lọ́n bá dáàbò bò wọ́n kọ́lọ́n má jẹ́ ká rí nǹkan burúkú gbogbo gbà àwọn tá a bá dẹ̀ lọ́mọ lẹ́yìn òdì náà pàápàá jùlọ àwọn tó bá jọ̀dọ̀ ẹ jẹ́ ká sọ fún wọn kí wọ́n má lọ́wọ́ nínú à ń ṣèhónú kan torí ọ̀tọ̀ ní nǹkan tí àwọn tó ń plan ẹ fẹ́ ṣe ààrẹ gbọ́dọ̀ gbà fún wọn ẹni wọ́n fẹ́ ṣèhónú kó kọrí ìlú ẹ̀ kó máa lọ ṣèhónú nílùú ẹ̀ wọn rò pọ́rọ̀ mi yẹn yé wa ohun tá a wá sọ ní báyìí ń sìn abẹ́rẹ́ lórí ẹ̀yin àgbà oyè ẹ bá délé ẹ sọ fáwọn olóyè yín kí wọ́n sọ ní gbogbo àdúgbò gbogbo ẹ̀yin baálẹ̀ náà ẹ bá délé ẹ sọ fáwọn olóyè yín kí wọ́n sọ káàkiri gbogbo àdúgbò pé a fẹ́ ìhónú ní Ṣakí. Ẹ kò fún rárá.